àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́ mo tún gbèdé o. Àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́ mo tún gbèdé o. Ẹ kú déédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí, àmọ́ ọ̀fẹ́ lọ́jà díẹ̀ lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀. Àwa àṣà gbogbo apá àṣà gbogbo agbára a wò wípé ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò a gbọ́dọ̀ dá yín lágara torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa olólùfẹ́ DNC rédíò ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti wà nídìí ẹ̀rọ rédíò yín lẹ ti wà lórí kọ̀ǹpútà lẹ ti ń bẹ lórí fóònù yín tẹ́ fẹ́ gbádùn ètò àyọkà àròtọ̀. Àwa wò wípé yóò ti mọ náà ní ọmọ ọkọ ìyàwó yóò kúkú sẹ̀ lọ́dìí bó sì dínkù ìyàwó rẹ̀ bó sì ṣe gèlè ìyàwó rẹ̀ yóò sáfi nǹkan yóò fi ṣe lọ́dìí bí ó ti mọ náà ní ọmọ lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ bí ó ti mọ náà ní ọmọ àgbọ́dọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa pé àgbẹ̀ lólùfẹ́ wa àgbọ́dọ̀ dá yín lágara gbogbo ìlú rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí a ti ń wí
a ní ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ a gbọ́dọ̀ dá yín lágara so bí ọba ti wá wù bí ó ti wù náà ní ọmọ a tó àyọkà àròtọ̀ a mú wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní DNC Radio. DNC Radio ibẹ̀ náà la wà láṣàlẹ̀ yìí orílẹ̀-èdè Amẹ́ríkà ìní DNC Radio fi kalẹ̀ sí nílùú Dallas. www.distintradio.com òní wẹ́bsáìtì wa bẹ́ẹ̀ bá ti lọ sórí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com ketekete ilẹ̀ láǹfààní àti máa gbádùn ètò àyọkà àròtọ̀ bí ti ń jáde ní live ọjọ́jú àlàmísì ọjọ́ Thursday ìletò àyọkà àròtọ̀ ní gòrí afẹ́fẹ́ láago mẹ́sàn-án alẹ́ ètò àyọkà àròtọ̀ ní gòrí afẹ́fẹ́ ní DNC Radio. DNC Radio àtún wà lórí iTunes à ń bẹ lórí TuneIn app a wà lórí Android a sì ń bẹ lórí BlackBerry World. bẹ́ẹ̀ bá wá fẹ́ máa gbọ́ wa ní tògó ní tààràtà látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín látòrí fóònù yín tẹ́ bá ti pè 857-232-0137 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 857-232-0137 òní nọ́mbà tẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ bá ti tẹ nọ́mbà lórí fóònù yín kétékété ilẹ̀ mọ̀ gbọ́ DNC Radio tẹ́sí mọ̀ jẹ̀gbádùn ètò àyọkà àròtọ̀. abala àkọ́kọ́ lórí ètò àyọkà àròtọ̀ tí a ti mọ̀ sí abala àkójọpọ̀ ìròyìn òun labala àkọ́kọ́ lórí ètò àyọkà àròtọ̀. abala ẹlẹ́ẹ̀kejì nabala òwe lẹ́sìn ọ̀rọ̀. abala ẹlẹ́ẹ̀kẹta òun la pè ní ìwé ìtàn àròsọ labala tó gbẹ̀yìn lórí ètò àyọkà àròtọ̀. ẹ̀jẹ̀ ìdókè lọ́nà bí bá wa padà dé ká wá bọ́ sí abala àkójọpọ̀ ròyìn ká bọ́ sí abala àkójọpọ̀ ròyìn ẹ̀jẹ̀ ìdókè lọ́nà lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò àyọkà àròtọ̀ mò ń padà bọ̀. Habicam Event Management present All White Affair with Mr. Bobble, Dr. Adewale Ayuba. Venue, Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All White Affair with Mr. Bubble. ẹ máa kú lé l'Amẹ́ríkà o ṣé dáadáa la bá lé Aláyùbá ṣé mi ò fojú yín sọ́nà o. yes o ẹ̀yin tèmi ní Houston, Texas. Hi, Dr. Adewale Ayuba. All my fans in Houston, Texas, I'm coming live and direct. You're going to enjoy it. Bring your wife, bring your children. Lady, bring your husband. It's going to be fantastic. Listen attentively. I'm going to bounce away Fuji Fairdeal Entertainment present Bonsway Night featuring Dr. Adewale Ayuba, the Bonsway King. Bonsway Night will be held at the People's Convention Center, 2710 West Ivan Boulevard, Ivan, Texas, 75061. Date, May 30th, 2015, and the time is 9 p.m. prompt. For gate fee, free pass with Ankara, $20 regular fee, and $50 for VIP. For Ankara, contact T&K Fashion, 460
817-499-4432 or call Wally at 817-323-7208, Marisa at 817-707-3593. For table reservation, call Wally 817-323-7208, Toyosi at 682-551-5769. Bonsuena. Be happy, people will make you happy. Dádì Junior níbo ló dà tẹ́kọ̀ọ́ bí àlùbọ́sà báyìí. Àwọn ọmọ Junior wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ní òòlù gbọ́ ni. Pé kí ni ọkọ mi? 8th Annual Nigerian Art Fashion and Beauty Awards ní. Níbo ló ti ń ṣẹlẹ̀? Ìlú Houston, Texas ló ti ń ṣẹlẹ̀ ní Hilton Southwest Hotel 6780 Southwest Freeway, Houston, Texas 77074. Ìgbà ló ń ṣẹlẹ̀? Ọjọ́ Sátidé ní Sátidé ìyẹn May 30th 2015 ní dédé aago méje náà ni ètò yìí bẹ̀rẹ̀ ní Central Time. Fún àwọn information ẹ̀yìnbó lórí website wọn ìyẹn www.nafbawards.org tàbí kẹ́ lọ sórí Facebook page wọn NAFB Awards. Ẹ dúró ẹ jẹ́ múra àjọ ń lọ ní o. Bẹ́ẹ̀ ni àjọ ń lọ ní. Jákèjì wọn pàtàkì ìwà ìyá mi. Ikú ẹwà ní pọ̀kín ẹ má ṣe là lẹ́sí wa mọ́. Ikú ara ríre ní pọ́gẹ́ ẹ̀jẹ̀ àmì ẹ̀jẹ̀ kájọ. Kó lójú mi ọ̀làjú yín ò kọjá ilé tí ẹ̀ ń gbé. Bí òwe nílùú ògidì bó kó bí ayé wọn. Ewúrẹ́ ọ̀tá ń wà lápàtà bí kókó. Kúnukún kì í kú léwe ẹgbọ́ ara wa. Àwa ní o, ẹni mọ̀ wá màá ló lè sọ bá wọn. Tí ó mọ̀ wípé bàbá la jẹ́. Túndé egungun jẹ́ kí. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. Ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ní àwọn ikọ̀ ọmọ ológun Nàìjíríà ni wọ́n ti gba àwọn ọmọ kéékèèké àti àwọn ọmọbìnrin tí wọ́n jí kó wọ́n gbà wọ́n padà lọ́wọ́ wọn nígbà tí wọ́n dojú ìjà kọ wọ́n nínú igbó Sambisa. àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tuntun tí wọ́n dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà ajagun fẹ̀yìntì Muhammadu Buhari òun ló ti sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ wípé àparò kan ò ga jù kan lọ o bí òun bá ti ń lọ lójú títì àwọn ẹ̀ṣọ́ aláàbò òun wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin ìrìnnà. àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ìjákulẹ̀ paraku ó ní Jonathan o olórí ikọ̀ àwọn ẹgbẹ́ ajàjàgbara tó wà ní Niger Delta Boylove òun ló sọ bẹ́ẹ̀. àmúwá fún yín lẹ́kùnrẹ́rẹ́.
iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ ọ̀gágun ológun kan tó lọ́wọ́ nínú bí ikọ̀ Boko Haram bí wọ́n ṣe gba ìlú Baga á mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Buhari kó má ṣe ronú nípa dídá títa iléeṣẹ́ mọ̀nàmọ́ná padà, kó má ṣe ronú wípé bóyá òun ó yí títa iléeṣẹ́ ọ̀hún padà. Mínísítà kan ló sọ bẹ́ẹ̀, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Barack Obama yóò rán ikọ̀ tó lágbára láti lọ sojú orílẹ̀-èdè Amẹ́ríkà níbi ìbúra fún ààrẹ tìlú dìbò yàn lórílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari lọ́jọ́ 29 oṣù karùn-ún tá a wà nínú rẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún. Ẹ jẹ́ ká bọ́ sí agbami àkójọpọ̀ ròyìn, jábọ́ sákùnrẹ́rẹ́ àkójọpọ̀ ròyìn. Ikọ̀ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi àtẹ̀jáde síta lọ́jọ́rú tó kọjá wípé ikọ̀ ọmọ ológun ti gba àwọn obìnrin abilékọ àti àwọn ọmọ kéékèèké kúrò lọ́wọ́ ikọ̀ Boko Haram níbi tí wọ́n jí wọn kó pamọ́ sí nínú igbó Sambisa. Agbẹnusọ fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Chris Olúkọ́ládé ló fi àtẹ̀jáde ọ̀hún síta nígbà tó bá àwọn ikọ̀ akọ̀ròyìn sọ̀rọ̀. Ó ní àwọn obìnrin tí wọ́n tó 15 àti àwọn ọmọ kéékèèké ní ikọ̀ ọmọ ológun Nàìjíríà ni wọ́n tún ti gbà padà kúrò lọ́wọ́ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram nígbà tí wọ́n dojú ìjà kọ wọ́n nínú igbó Sambisa. Ààrẹ tuntun tí wọ́n dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari òun ló ti pàṣẹ fún àwọn ikọ̀ aláàbò rẹ̀ láti máa bọ̀wọ̀ fún òfin ètò ìrìnnà nígbà tí ó ń fi àtẹ̀jáde yìí síta nílùú Àbújá. Ó sọ fún ikọ̀ oníròyìn wípé aṣíwájú tí ó bá jẹ́ aṣíwájú rere, irú aṣíwájú bẹ́ẹ̀ yóò fi àpẹẹrẹ rere lélẹ̀. Ó ní àparò kan ò ga jù kan lọ o, nígbà tí ikọ̀ ìjọba yálà gómìnà tàbí ààrẹ orílẹ̀-èdè tó bá wà nínú súnkẹrẹ gbàkẹrẹ
bóyá nítorí ojú ọ̀nà tí ò dára àbí nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó wá fà tí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò fi wà nínú súnkẹrẹgbàkẹrẹ. Ó ní kò sí ààyè fún ikọ̀ ti ìjọba láti máa lé àwọn ènìyàn kúrò lójú títì kí àwọn ó lè bá àráyè kọjá. Ó ní ìjọba tòun kò ní í fààyè gbarú nǹkan tó jọ bẹ́ẹ̀ o, torí wípé ìjọba tòun níbikíbi tí òun bá ń lọ pẹ̀lú àwọn ikọ̀ òun, àwọn ẹ̀ṣọ́ aláàbò òun, wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin ìrìnnà gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà bó ti là á kalẹ̀. Olórí ikọ̀ ajàjàgbara ti Niger Delta Boy Love ló ti sọ fún ikọ̀ ìròyìn Premium Times wípé ìjákulẹ̀ pátápátá òun ni Jonathan jẹ́ o. Ó ní ìjọba Jonathan kò ṣe ohun kankan tí èèyàn lè rí tọ́ka sí agbègbè South. Ó wá béèrè lọ́wọ́ ikọ̀ oníròyìn Premium Times wípé kí akọ̀ròyìn náà ní akọ̀ròyìn Adérónkẹ́ Ògúnlẹ́yẹ ó ní kí òun náà ṣe àbẹ̀wò sí Òtúeke tí í ṣe ìlú abínibí ààrẹ Goodluck Jonathan kó lọ rèé wò bóyá iṣẹ́ ìdàgbàsókè kan tó mọ́yán lórí bóyá ń bẹ ní ìlú ọ̀hún. Ó wá tún fi kún ó ní nígbà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe ìpolongo ìbò, wọ́n sọ nígbà náà lọ́hùn wípé ìlú kan ń bẹ tí kò sí iná níbẹ̀. Ó ní àwọn èèyàn sì dáhùn wípé Òtúòkè ní ìlú ọ̀hún níbi tí ó jẹ́ ìlú abínibí ààrẹ Goodluck Jonathan. Ó ní nínú ìjọba tí ààrẹ Goodluck Jonathan ṣe láti bí ọdún bíi 6 tó ti wà lórí ìjọba ọ̀hún, kò sí ohun kan rere kankan tàbí iṣẹ́ ìdàgbàsókè kankan tó lè tọ́ka sí léyìí tí ó ṣe sí agbègbè South. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀. Ó ní àwọn èèyàn yóò ṣèrántí wípé àwọn sọ wípé àwọn ó dá ogun sílẹ̀ tí Jonathan ò bá wọlé, ìyẹn ààrẹ Goodluck Jonathan tí kò bá padà wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kejì. Ó ní ǹjẹ́ ẹnikẹ́ni rí kí àwọn dá ogun tàbí dá ìpòrò kankan sílẹ̀? Ó nídìí rẹ̀ ni wípé àwọn ti rí wípé kò sí ìdàgbàsókè kankan, kò sí iṣẹ́ ìdàgbàsókè kankan tàbí ohun kankan tí ẹnikẹ́ni lè tọ́ka sí pàtó pé ohun tí ààrẹ Goodluck Jonathan ṣe ní sí agbègbè South. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti ṣe tán o láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó bá gba òun láyè nínú ìjọba rẹ̀. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ láti ṣe ìdájọ́ fún ọ̀gágun ológun tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹniìtàn Ransom Kuti gẹ́gẹ́ nípa lílọ́wọ́ tí ó lọ́wọ́ bí ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti ṣe gba ìlú Baga ní oṣù kínní ọdún yìí. Ikọ̀ ìròyìn Premium Times fìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ iléeṣẹ́ ọmọ ológun wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ ọ̀gágun ọ̀hún pẹ̀lú ọ̀gágun kan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sùúrù àti àwọn lọ́gàálọ́gàá míì níléeṣẹ́ ọmọ ológun. Wọ́n ní àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n kọ̀ láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìbúra àti ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ nígbà tí wọ́n gba iṣẹ́ ọmọ ológun. Ó ní àwọn èèyàn ọ̀hún ni wọ́n fi ẹ̀yìn lẹ̀ tí wọ́n sì fún ikọ̀ agbésùmọ̀mí Boko Haram láti dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn légbodò tí wọ́n sì gba ìlú Baga.
wọ́n wá fi yé wípé bí ọ̀rọ̀ náà ti ṣe ń lọ yìí àwọn èèyàn náà wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀hún nítorí pé ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ nígbà tí wọ́n gba iṣẹ́ ológun wọn kò mú ẹ̀jẹ́ náà ṣẹ. Ó ní ẹni tó jẹ́ ọ̀gágun tí ipò rẹ̀ jẹ́ ipò general tó yẹ kó dúró gẹ́gẹ́ bí akọni lójú ìjà, irú ẹni bẹ́ẹ̀ náà ló sì fẹ̀yìn lẹ̀ tó sì kó àwọn ará ìlú àti àwọn ará ìlú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tó sì kó wọn sínú ìyọnu ńlá tó sì kùnà láti dáàbò bò wọ́n gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìfẹ́ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Amẹ́ríkà lápapọ̀ ní sí ìjọba tí ó fẹ́ gbọ́ sí orí àlééfà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Barack Obama ó ti ṣèpinnu wípé òun ó rán ikọ̀ tó lágbára láti lọ rèé sojú orílẹ̀-èdè Amẹ́ríkà nínú ìbúra fún ààrẹ tuntun tí ìlú dìbò yàn lórílẹ̀-èdè Nàìjíríà, ajagun fẹ̀yìntì Muhammadu Buhari. Ó ní inú orílẹ̀-èdè Amẹ́ríkà ó dùn gidigidi fún ipa takuntakun tí àwọn ọmọ Nàìjíríà kó àti ìpinnu wọn láti rí wípé ìjọba tiwantiwa ó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè ọ̀hún. Ó ní ìdí nìyí tí òun fi ń ronú láti wo pé ta ni yóò tiẹ̀ kó ikọ̀ náà sòdì láti lọ sí orílẹ̀‐èdè Nàìjíríà láti lọ sojú orílẹ̀‐èdè Amẹ́ríkà nínú ìbúra fún ààrẹ tuntun orílẹ̀‐èdè Nàìjíríà. Ibi làrídé lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ ròyìn lórí ètò àyọkà àròtọ̀. Ọ̀sẹ̀ tí ń bọ̀ ńlá tó mú àkọ̀tún àwọn ròyìn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà fétí ìgbọ́ àti fún ìtanilólobó gbogbo ẹ̀yin olólùfẹ́ àyọkà àròtọ̀ ní DNC rédíò. Ká tó bọ́ sí abala tá a pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ láti mọ̀wé Yorùbá wá tá a sì ń parú òwe bẹ́ẹ̀. À ń pòwe Yorùbá wàá mọ̀wé Yorùbá wá á sọ̀bẹ̀rẹ̀ ìwé ọ̀hún á sì fẹ́yìn aráalé láǹfààní àti tẹ̀ wá láago láti pè wọlé láti bá wa parí òwe ọ̀hún àti láti bá wa yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́. Àárín ìṣẹ́jú kan sí méjì bàbá rẹ̀ yàn pè wọlé lábala òwe lẹ́sìn ọ̀rọ̀. Bàbá rí yẹn pè wọlé tó bá wa parí òwe tá a mú wá òwe tá a mú wá lọ́sẹ̀ yìí. Òwe ọ̀hún ìbẹ̀rẹ̀ rẹ̀ ló sọ wípé òkè òkú lòkú rè. Ìbẹ̀rẹ̀ òwe Yorùbá ọ̀nà Yorùbá pòwe wọn ní Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú lòkú rè. Bàbá rí yẹn pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì láti bá wa parí òwe ọ̀hún kẹ́sì bá wa yànnà náà òwe ọ̀hún láàrin ìṣẹ́jú kan sí kejì. Nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sétò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀. Nọ́mbà ọ̀hún ni 817-717-5685 817-717-5685
5685 ìní nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sí ètò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó dókè lọ́nà mo tún padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. òwe tá a mú wá òwe Yorùbá tá a mú wá lọ́sẹ̀ yìí òun ló sọ wípé òkè òkú lòkú rè bàbá ọmọ ńlọ́lọ́mọ. bí Yorùbá ti pòwe ọ̀nà Yorùbá ní òkè òkú lòkú rè bàbá ọmọ ńlọ́lọ́mọ. ẹ̀já tibì kan bẹ̀rẹ̀ sí ní yànnàná òwe ọ̀hún gẹ́gẹ́ bí àṣà àti ìṣe nílẹ̀ káàárọ̀ òjíire. ìgbàgbọ́ àwọn bàbá wa àti tó fẹsẹ̀ múlẹ̀ tá a dáyébá tó sì ń bẹ títí dìbà àti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ káàárọ̀ òjíire ò ní wípé bàbá ló láṣẹ jù lórí ọmọ. yóò ní wípé tí bàbá bá pa àṣẹ kan àṣẹ ọ̀hún ìyá ọmọ ọ̀hún kò lè yáṣẹ ọ̀hún padà. bó ti wá wù kó wá rí bàbá ń sọ wípé bí àṣà àwọn eléèbó ìrú òkè òkú tá a wà yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọn ní lágbájá níbẹ̀ òní fún ní kọ́sítọ́dì ọmọ
ẹ̀kíní kan ní òní fún láǹfààní àti máa tọ́jú ọmọ ẹ̀wọ̀n òní káwọn ọmọ fún gẹ́gẹ́ bí àṣà àti ṣe nílẹ̀ káàárọ̀ òjíire bàbá kò sí àríyànjiyàn kankan lórí rẹ̀ pé bóyá wákàtẹ̀ kan kò sí wákàtẹ̀ kankan lórí rẹ̀ bàbá ńlọ ní ọmọ bàbá ńlọ láṣẹ lórí ọmọ bàbá ńlọ lè sọ wípé ibi tọ́mọ mi ó wà rè ibi tọ́mọ mi ó gbèrè bàbá ọmọ ọláǹfààní àti lọ mọ́mọ rẹ̀ níbikíbi tọ́mọ rẹ̀ bá wà ẹ̀já wa fi kinní kan ẹ̀já fi sàpẹ́ ẹ̀já sọ wípé bóyá ìpínyà dé láàrin lọ́kọ-láya ọmọ sì ti wà láàrin wọn kò sí wákàtẹ̀ kankan bẹ̀ bàbá ni wọ́n fọmọ lé lọ́wọ́ bàbá ló láǹfààní àti sọ wípé olùwọ́n ló láǹfààní àti gba ọmọ bàbá ló ní ọmọ ẹ̀já gé péréte báyìí ẹ̀já sọ pé bàbá ló lọ́mọ bàbá ló ní ráìtì jù lórí ọmọ bí àṣà àwọn eléèbó ló jẹ́ Yorùbá pòwe pé òkè òkú ńlòkúrè bàbá ọmọ lọ́lọ́mọ lóòótọ́ ìdálù níṣèlú lórílẹ̀‐èdè bòmíì lára àwọn ẹ̀yà míì ó lè jẹ́ ìyá ìní ọlọ́mọ ṣùgbọ́n ní tilẹ̀ káàárọ̀ òjíire bàbá ló lọ́mọ ẹni Yorùbá fi wá mú òwe òkè òkú lòkúrè bàbá ọmọ lọ́lọ́mọ ni Yorùbá fi mú òwe òun jáde ìtumọ̀ tààrà nu bí Yorùbá bá wá pòwe òkè òkú lòkúrè bàbá ọmọ lọ́lọ́mọ Yorùbá máa pòwe ọ̀hún láti fìdí rẹ̀ múlẹ̀ wípé nǹkan báyìí lágbájá ló ní nǹkan báyìí lágbájá ló tọ́ sí nǹkan báyìí lágbájá ló láṣẹ lórí rẹ̀ ó lè jẹ́ lọ́rọ̀ ọmọ náà Yorùbá lè fi ó lè jẹ́ lọ́rọ̀ tọmọ gangan fúnra rẹ̀ bóyá pé gẹ́gẹ́ bá àti wí síwájú bóyá tọkọ tìyàwó ìpínyà dé láàrin wọn bóyá ìgbọ́n mi ò tó ṣẹlẹ̀ wọn á pínyà Yorùbá lè pòwe pé òkè òkú lòkúrè bàbá ọmọ lọ́lọ́mọ lọ́rẹ̀ ìmọ̀mọ rẹ̀ ìwọ lọ́lọ́mọ rẹ̀ Yorùbá sì tún lè lòwe òkè òkú lòkúrè bàbá ọmọ lọ́lọ́mọ wọ́n tún lè lò lọ́nà míì láti jẹ́ kí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé n tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí dúkìá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àbí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni tó láṣẹ jù lórí rẹ̀ ní ẹni tó ní nǹkan ọ̀hún òun gan rèé ẹni Yorùbá fi pòwe pé òkè òkú lòkúrè bàbá ọmọ ńlọ́lọ́mọ o ó lè jẹ́ ó lè má jẹ́ lórí ọmọ gangan ó lè jẹ́ lórí ohun ìní ìyẹn lè pòwe lórí ohun ìní ẹ̀já sọ pé bóyá lórí ilé ẹ̀já sọ pé bóyá lórí ilẹ̀ ẹ̀já sọ pé bóyá lórí mọ́tò òwe òkè òkú lòkúrè ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tó ní nǹkan yìí òun nìyí bá ti wù ká ṣètò àbá àgbọ̀rọ̀ ìlọ Sókótó àbá àgbẹ̀ lọ Kàfàǹṣà àbá àlọ́rẹ̀ èsì ìdájọ́ rẹ̀ ń bò mí ibi àríkà ti péjọ kí wọ́n ti sọ̀rọ̀ lórí rẹ̀ ẹni tó ní nǹkan yìí òun nìyí ẹni pé òkè òkú ńlòkúrè bàbá ọmọ ńlọ́lọ́mọ òwe tá a mú wa lọ́sẹ̀ inú lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò àyọkà àròtọ̀ ìyókù tó dijọ́ mẹ́jọ ó tó dijọ́ mẹ́jọ ńgbọ̀ bá tó dijọ́ mẹ́jọ á tún pàdé lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò àyọkà àròtọ̀ á sì tún mú òwe Yorùbá míì àkọ́tún òwe Yorùbá á tún mú wá fún wa á tún mú wa lórí ètò àyọkà àròtọ̀ á sì tún yànnàná rẹ̀ á sọ̀túnmọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ire o àbàlà tá a bọ̀ sí báyìí lórí ètò àyọkà àròtọ̀ làbàlà tó gbẹ̀yìn lórí ètò àyọkà àròtọ̀ tá a pè ní abala ìwé ìtàn àròsọ abala ìwé ìtàn àròsọ láti ń ka àwọn ìwé ìtàn Yorùbá táwọn òǹkọ̀wé lédè Yorùbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òǹkọ̀wé Yorùbá àwọn ìwé tí wọ́n ti kọ abala ìwé ìtàn àròsọ lórí ètò àyọkà àròtọ̀ láti múrú àwọn ìwé bẹ́ẹ̀ wá tá a sì ń kà á
fún gbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀. Ìwé tá a ti ń kà ní sáà yìí, ìwé ọ̀hún ńlá pàkọ́lé rẹ̀ ní ọ̀mùtí kì í sàpà. Ọ̀mùtí kì í sàpà oníwé Yorùbá tá a ti ń kà ní sáà yìí lórí ètò àyọkà àròtọ̀. Èmi olóòtú yín Akínwọnú Ọláyéròkun, èmi náà ni èmi ló kọ̀wé ìwé ọ̀hún, èmi mo kọ̀wé ọ̀hún. Ìwé ọ̀hún náà la sì ti ń kà láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan lórí ètò àyọkà àròtọ̀. Abala tá a bọ́ sí báyìí la pè ní abala ìwé ìtàn àròsọ. Ìwé ìtàn àròsọ. Ẹ jẹ́ n sáré dókè lọ́nà, ẹ jẹ́ n kàn sáwọn ẹ jẹ́ lọ́rọ̀ ebo mi mu, ẹ jẹ́ dókè lọ́nà kí n bomi mo tún padà bọ̀. I'm going to Bonsuwe Fuji Shemba. Fairdeal Entertainment present Bonsway Night featuring Dr. Adewale Ayuba, the Bonsway King. Bonsway Night will be held at the People's Convention Center, 2710 West Ivan Boulevard, Ivan, Texas, 75061. Date, May 30th, 2015, and the time is 9 p.m. prompt. For gate fee, free pass with Ankara, $20 regular fee, and $50 for VIP. For Ankara, contact T&K Fashion, 469-499-4432, or call Wally at 817-323-7208, Marisa at 817-707-3593. For table reservation, call Wally 817-323-7208, Toyosi at 682-551-5769. Bonsuena. Be happy, people will make you happy. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527. Kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Habicam Event Management present All White Affair with Mr. Bobble, Dr. Adewale Ayuba. Venue, Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All White Affair with Mr. Bubble. Ẹ máa kú lé l'Amẹ́ríkà o, ṣé dáadáa la bá lé Aláyùbá, ṣé mi ò fojú yín sọ́nà o. Yes o, ẹ̀yin tèmi ní Houston, Texas. Hi Dr. Adewale Ayuba. All my fans in Houston, Texas, I'm coming live and direct. You're going to enjoy it. Bring your wife, bring your children. Lady, bring your husband. It's going to be fantastic. We bother now. Finally, we don't hammer now. Hustle, don't pay now. Wale, Baba God now. The
Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nìṣọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nìṣọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn-ín kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ní Yerox of Africa Media Production. God first, the secret of success. Gbogbo gìtẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Ní báyìí fàájì ti sọ̀kalẹ̀ bí ọ̀wọ̀ àrà òjò. Àkànbí oníyàwó mebí dìde, ó mújó bó ti ń kúrú bẹ́ẹ̀ náà ló ń ga. Ó mílẹ̀gbẹ̀ bíi tèkó, bẹ́ẹ̀ ló ń bá rẹ́kọ́ọ̀dù kọ orin. Ṣẹ̀yẹ náà dìde dúró, ó fa Olúlọ́wọ́ dìde, àwọn náà mújó. Pẹ̀ǹkẹ̀lẹ̀ kì í gbọ́ ìlù, kíá ó ti mújó pẹ̀lú ọmọbìnrin tí ó mú wá. Abọ́sẹ̀dé ní kíní ó ṣubú tẹ òun náà dìde ó ń jó. Àbùkí náà kọjú sí ìbídùn, ijó bẹ̀rẹ̀. Ṣèyí kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ijó, bóyá ni ó jórí ní òde, ṣùgbọ́n òkò tó ní Yínká ìyàwó rẹ̀. Ọ̀rọ̀ ijó ti di bó lọ yàgò lọ́nà. Yínká ìyàwó Ṣèyí Faníyì ọ̀gá ọlọ́pàá lọ́wọ́, wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní jó. Ṣé a kì í mọ ìwà ará ilé ẹni tì? Ó ti mọ̀ pé Ṣèyí kì í jó, òun náà kò sì fi ọ̀rọ̀ ijó lọ rárá. Orí ọtí kún orí tábìlì falafala, ọ̀pọ̀lọpọ̀ apá àti itan tòlótòló ń ta sánsán nínú àwo. Èéfín sìgá Níyì ọ̀gá ọlọ́pàá àti ti dàda pẹ̀lú gòkè ń da atẹ́gùn láàmú. Ijó ń lọ rẹbutu lójú agbo, ariwo ń ta gèè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Yínká ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀ níwájú Níyì ọ̀gá ọlọ́pàá. Olú ń lọ́mọ Ṣẹ̀yẹ lọ́rùn kò jẹ́ kó ráyè jó dáadáa. Abọ́sẹ̀dé ń fò sókè, bẹ́ẹ̀ ló ń tàpá wáìwáì. Ọ̀rọ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀ àti ọmọbìnrin tí ó gbé wá dàbí ọ̀rọ̀ akúrúyẹjó àti agùntàsọ́ọ̀lò, nítorí wípé Pẹ̀ǹkẹ̀lẹ̀ ga ju Yétúndé lọ dáadáa. Bí Pẹ̀ǹkẹ̀lẹ̀ ti ń kúrú, bẹ́ẹ̀ ni Yétúndé náà ń nàgà láti bára dọ́gba kíjó lè dùn. Ìṣọ̀lá àti dàda náà ò gbẹ́yìn, àwọn méjèèjì kọjú sí ara wọn, àwọn náà ń sọ̀kọ́ ijó. Rẹ́kọ́ọ̀dù Òbé ni ó wà ní ojú ọpọ́n. Ṣèyí ń bá Òbé kọrin lórí ìjókòó rẹ̀. Lójijì NEPA mú iná lọ, gbogbo wọn kígbe sókè lẹ́ẹ̀kan náà, wọ́n sì padà sí orí ìjókòó wọn. Ibi tá a ti dánu dúró nù lọ́sẹ̀ tó kọjá.
ibẹ̀ náà látún ti gbé lọ́sẹ̀ yìí lórí ìwé ìtàn àròsọ tá a pàkọ́lé rẹ̀ ní ọ̀mùtí kì í sàpà. Gbàrà tí wọ́n mú iná lọ tán ni Abọ́sẹ̀dé mú ìgò ọtí òfìfo kan lára àwọn ìgò tí ó wà ní orí tábìlì. Níyì ọ̀gá ọlọ́pàá àti Pẹ̀ǹkẹ̀lẹ̀ náà mú ìgò kọ̀ọ̀kan. Olúkúlùkù wọn fi kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ lù ú. Abọ́sẹ̀dé ń dá orin lọ́kan òjọ̀kan, gbogbo rẹ̀ tó ń dùn yùngbà. Nígbà tí ó tó bí ọwọ́ aago 10:00 alẹ́ ni oníkálùkù dágbére fún ara wọn. Wọ́n gba ọ̀nà ilé wọn lọ. Ṣùgbọ́n kí wọ́n tó túká, Ṣèyí sọ fún gbogbo wọn pé òun fẹ́ ṣe ayẹyẹ òkú bàbá òun nínú oṣù kẹrin ọdún, àti pé gbogbo wọn ni ó gbọ́dọ̀ péjú pésẹ̀ sí ibi ayẹyẹ òkú náà. Ní òwúrọ̀ ọjọ́ Ajé, ní nǹkan bíi aago 9 kọjá díẹ̀ láàárọ̀ ni Àìbùkí dé ibiṣẹ́ rẹ̀. Bí ó ti yọ lọ́ọ̀kan ni ó ti ṣàkíyèsí ọlọ́pàá méjì tí wọ́n dúró sí ẹnu ọ̀nà àbáwọlé ọ́fíìsì rẹ̀. Àlàdé sáré wá láti pàdé rẹ̀. Bí ó ti dé iwájú rẹ̀, ó ní, ọ̀gá, àwọn méjì tí ó wà lẹ́nu ọ̀nà ọ́fíìsì yín yẹn sọ wípé ẹ̀yin ni àwọn ń béèrè. Kódà wọ́n ti dé láti aago 7:30. Wọ́n sì ti bá àwọn ọ̀gá pátápátá sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ò mọ ohun tí wọ́n jọ sọ o àti ohun tí wọ́n ń béèrè yín fún. Ṣùgbọ́n ó dá mi lójú pé ọ̀rọ̀ náà ní láti le díẹ̀. Àlàdé kò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ tí àwọn ọlọ́pàá méjèèjì fi kan Àìbùkí lára. Wọ́n kí i káàbọ̀, òun náà sì dá wọn lóhùn. Ọ̀kan lára àwọn ọlọ́pàá yìí fa ìwé ìdánimọ̀ rẹ̀ jáde, ó fi hàn Àìbùkí. Lẹ́yìn náà, ó tún mú ìwé kan tí kò fẹ̀ jọ àtẹ́lẹwọ́ jáde láti àpò rẹ̀. Ó fi lé Àìbùkí lọ́wọ́. Ọlọ́pàá kejì kò tilẹ̀ jẹ́ kí Àìbùkí ka ìwé náà tán tí ó fi dáhùn, tí ó ní, ọ̀gbẹ́ni Gbàdàmọ́sí, a gbọ́ wípé o lọ́wọ́ nínú ìdígunjalè tó wáyé lálẹ́ ọjọ́ Friday mọ́júmọ́ Sátidé ní ilé ìtajà tó wà ní Adámàsìngbà. Fún ìdí èyí, a fẹ́ rí ọ ní àgọ́ wa láti wá wí tẹnu rẹ. Ìwé tí Àìbùkí mú lọ́wọ́ jábọ́ lọ́wọ́ rẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ kò jáde lẹ́nu rẹ̀. Ó ń ṣẹ́jú pàkòpàkò. Òógùn ń bọ́ lára rẹ̀ lákọlákọ. Ọ̀kan lára àwọn ọ̀gá rẹ̀ ní iléeṣẹ́ súnmọ́ ọ̀dọ̀ wọn. Ó ní, Gbàdàmọ́sí, ń gbọ́, níbo ni ìwọ àti Àkúrú gbé mọ́tò iléeṣẹ́ lọ lálẹ́ ìjẹrin mọ́júmọ́ ìjẹta? Ìgbà yìí ni iyì Àìbùkí tó là díẹ̀. Ó ní, èmi pẹ̀lú Àkúrú ò jọ gbé mọ́tò lọ sí ibì kankan lálẹ́ Jímọ̀ mọ́júmọ́ Sátidé. Lóòótọ́ ni mo ní kí Àkúrú gbé mi jáde ní ọjọ́ Jímọ̀, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti gbé mi dé ibi tí mò ń lọ ni mo ti ní kí ó dá mọ́tò padà sínú ọgbà. Kì í ṣe ibi ni o ti máa ro àròjàre. Nígbà tí o bá dé àgọ́ wa, wàá lọ máa sọ ohun tó o bá fẹ́ sọ. Ọ̀kan lára àwọn ọlọ́pàá náà jágbe mọ́ Àìbùkí. Bí ó ti sọ báyìí tán, ó fọwọ́ ti Àìbùkí pé kí ó máa nìṣó ní iwájú. Àìbùkí ń pọ̀ ṣẹ̀ṣẹ̀. Ó ń kígbe, ha ha, n ò mọ ohunkóhun nípa àdígunjalè. Ìran mi ò jalè rí. N ò rẹ́ni kankan pé kọ́ lọ rèé jalè. Kíá, ọlọ́pàá kan kí ọwọ́ bọ ṣòkòtò rẹ̀. Àìbùkí ń yọ̀dí bọ́rọ́bọ́rọ́. Ọlọ́pàá kejì da ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ní ọwọ́. Ó dáhùn, ó ní, ó ti pẹ́ tí mo ti ń wá ìgbéga lẹ́nu iṣẹ́ mi. Tí o bá kọ̀ tí o sọ pé o kò ní fi ẹsẹ̀ ara rẹ rìn, èmi náà ti ṣetán láti gbé ọ ní kọ́kọ́ lọ́rùn. Bóyá tí ọ̀gá wa bá rí akitiyan mi, ó lè fọwọ́ sí ìwé ìgbéga mi. Kíá, ó ti palẹ̀ Àìbùkí mọ́ nílẹ̀. Ó sùrí gidi. Ó pọ̀n mọ́ránmọ́. Ó dì lákàbá. Ó ka kóróbójó. Ó fọ̀n kọ́rùn. Ó sọ Àìbùkí di ọmọ àgbékọ́rùn lóko. Ènìyàn mẹ́rin ń gbé ọ olóòrìn. Bí olúwa rẹ̀ bá so ọwọ́ mọ́gi, wọn ó gé mọ́ ni. Àṣàlàṣà olórin kan tó ní, panlalẹ̀ wu ẹ̀, tí ń kó laṣọ ẹ̀,
ẹni tọ́lọ́pàá mú tó lòun ò gbá horo òun ò gbá kọ̀rọ̀ ṣebí kó sátidé tẹ̀sán ni bí ọlọ́pàá ti gbé Àìbùkí kọ́rùn Àìbùkí ń tasẹ̀ wàìwàì ó ń gbìyànjú àti bọ́ sílẹ̀ ṣùgbọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó wà lọ́rùn ọwọ́ rẹ̀ kò fún un láàyè dáadáa láti yí ọrùn ọwọ́ rẹ̀ bí ó ti fẹ́. Gbogbo àwọn òṣìṣẹ́ ti jáde nínú ọ́fíìsì wọn. Wọ́n ń wo bí ọlọ́pàá ti gbé Àìbùkí, wọ́n wo bí ọlọ́pàá ti ń gbé Àìbùkí lọ. Àwọn kan fi ìka há ẹnu wọn. Àwọn obìnrin ń pàtẹ́wọ́ pópópó. Àwọn ọmọ abẹ́ Àìbùkí náà rí ipò tí ọ̀gá wọn wà. Ṣùgbọ́n kò sí ohun tí wọ́n lè ṣe sí ó kọjá agbára wọn. Àìbùkí náà ń wò wọ́n ṣùgbọ́n kò mọ èrò ọkàn wọn. Bó ṣe bí ẹni tó wà látìmọ́lé ọlọ́pàá kò kúkú mọ ẹni tí ń ṣe tòun. Méjì lára àwọn ọ̀gá Àìbùkí ṣẹ́wọ́ sí ọlọ́pàá tí ó gbé Àìbùkí ní kọ́kọ́rọ́ rùn pé kó dúró. Òun náà dúró. Wọ́n súnmọ́ láti bẹ̀ẹ́ pé kí ó dákun kí ó sọ Àìbùkí kalẹ̀ lọ́rùn. Àìbùkí náà ń pariwo. Ó ní, ẹ dákun ọ̀gá ọlọ́pàá, ẹ gbé mi kalẹ̀, n ò fẹsẹ̀ ara mi rìn, n ò jalè rí, n ò mọ̀ nípa àdígunjalè, èmi pẹ̀lú àkúrò òjò lọ síbi kankan, irọ́ ni wọ́n pa mọ́ mi. Àìbùkí ń tó bòròbòrò bí òbòrò ẹ̀pà. Ọlọ́pàá tí ó gbé Àìbùkí kọ́rùn dáhùn ó ní, ọ̀gá, kì í ṣe ohun tó rọrùn fún èmi náà láti gbé kọ́rùn. Géńdé wú ojú àpò ẹ̀wà lọ. Àmọ́ túlétúlé ló mọ ohun tí ó ń wá. Àsìkò tí n ó ní ìgbéga lẹ́nu iṣẹ́ mi ló dé yìí. Gbogbo wa la mọ̀ wípé tí ẹnu ọmọ ọ̀yà kò bá bàjẹ́, ẹnu ọmọ ọdẹ ò lè dùn. Ó dá mi lójú pé tí ọ̀gá wa bá rí mi tí mo gbé Géńdé Ọlọ́run kọ́rùn wọ tẹ̀sán, ó di dandan kí ó fún mi ní ìgbéga tí mo ti ń béèrè fún láti bí ọdún bíi 10 sẹ́yìn. Ọ̀kan lára àwọn ọ̀gá Àìbùkí dáhùn ó ní, ọ̀gá kan ní Gbàdàmọ́sí nínú iléeṣẹ́ yìí, kò sì bójúmu bí ó ṣe gbé kọ́rùn. Tí a bá rán ni níṣẹ́ ẹrú, ó yẹ ká fi tọmọ jẹ. Gbé kalẹ̀, jẹ́ kó fẹsẹ̀ ara rẹ̀ rìn tẹ̀lé ọ. Kódà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ẹ kó sí lọ́wọ́ kò bá òfin mu rárá. Ọ̀daràn tó bá ń gbìyànjú láti sá lọ mọ́ ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí ọlọ́pàá tí ó gbé Àìbùkí kọ́rùn ti gbọ́ báyìí, ó pa ọ̀rọ̀ rẹ̀ dà. Ó ní, ọ̀gá, bí mo gbé wọn sílẹ̀, mo ti ojú yín ni o. Àpọ́nlé kankan kò sí fún ọ̀daràn lábẹ́ òfin. Àti wípé iṣẹ́ tí wọ́n rán wa là wá ń ṣe. Iṣẹ́ tí a bá rán ọfà ní jẹ́ fámọ̀tẹ́kùn. Iṣẹ́ tá a bá sì rán òkò ò ní jẹ́ fẹ́yẹ. Bí ó ti ń sọ Àìbùkí kalẹ̀ láti èjìká rẹ̀ ní ibi tí ó gbélé, ó fi kún ọ̀rọ̀ rẹ̀. Ó ní, bí mo tilẹ̀ sọ ọ́ kalẹ̀ ní ìlójú yín, n ó tún gbé padà bí ó bá kú dẹ̀dẹ̀ káwọ́ tẹ̀sán. Ọlọ́pàá kejì kọjú sí Àìbùkí ó ní, ọ̀gbẹ́ni, ó yá, ẹ jẹ́ á lọ. Àìbùkí tẹ̀lé wọn láì jàǹpátá. Bẹ́ẹ̀ ni ó ń wo ẹ̀yìn fẹ̀fẹ̀ẹ̀fẹ̀.
mú kẹ́ máa jó ọlọ́run. bí àìbùkí àti àwọn ọlọ́pàá méjèèjì tó wá mú ti wọ tẹ̀sán bẹ́ẹ̀ ni àìbùkí ti ṣàkíyèsí àwọn ọkùnrin méjì nínú àwọn mẹ́rin tí ó wà nínú ìtìmọ́lé tí wọ́n ń yọjú láti inú irin ẹsẹ̀kẹsẹ̀ ni àìbùkí ti dá wọn mọ̀ àìbùkí kígbe sókè pẹ̀lú ìtara ńlá ó ní àwọn méjì tí mo rí pẹ̀lú àkúrú nílé ìfowópamọ́ tí mo ti lọ gbowó níjọ́ Jímọ̀ tó kọjá ó nawọ́ sí wọn nínú ìtìmọ́lé onírin tí wọ́n wà ó fi kún un ó ní ọ̀rẹ́ àkúrú ni àwọn méjèèjì abájọ ara fumi sí wọn nígbà tí kí àìbùkí ó tó parí ọ̀rọ̀ rẹ̀ ohun kan jáde wá láti inú ọ̀kan lára àwọn ọ́fíìsì tó wà nínú tẹ̀sán yìí ẹni tó sọ̀rọ̀ náà béèrè ó ní ta ló ń pariwo níbẹ̀ yẹn lẹ́sẹ̀ kan náà ọlọ́pàá kan jágbe mọ́ àìbùkí ó ní pa ẹnu rẹ mọ́ ta ló bi ọ́ léèrè àròyé kíá ó súnmọ́ ibi tí àìbùkí dúró sí ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó wà ní ọrùn ọwọ́ rẹ̀ fà á mọ́ra ó ń wọ́ ọ lọ láti lọ mú ó ń wọ́ ọ lọ láti lọ tì mọ́ inú àtìmọ́lé onírin ó fa ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà tó bẹ́ẹ̀ tí ó fún mọ́ àìbùkí ní ọrùn ọwọ́ ibi tí irin náà ti padé ó mú àìbùkí ní ẹran ọwọ́ ó ń ta àìbùkí ń sáré tẹ̀lé lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà yóò bá ní ọrùn ọwọ́ jẹ́ ọ̀gá ọlọ́pàá kan jáde láti inú ọ́fíìsì rẹ̀ bí àwọn ọlọ́pàá tí ó wà ní ibẹ̀ ṣe rí gbogbo wọn kígbe sàn bẹ́ẹ̀ ni wọ́n gan panpa láìmira ọlọ́pàá náà juwọ́ sí wọn kíá wọ́n ti túra ká ọlọ́pàá tí ó fa àìbùkí lọ́wọ́ pẹ̀lú àìbùkí náà bójú wo ẹ̀yìn ọ̀gá ọlọ́pàá náà sọ̀rọ̀ ó ní ta lélẹ̀ yìí níbo ló ti wá ó nawọ́ sí àìbùkí ọ̀kan lára àwọn ọlọ́pàá méjì tí ó wá mú àìbùkí dá lóhùn ó ní ọkùnrin tí àwọn adigunjalè yẹn sọ wípé ó gbé mọ́tò fún àwọn ní sa àìbùkí fẹ́ sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹ́ náà ni ọlọ́pàá tí ó mú un lọ́wọ́ gbé ìfọ́tí tí ó lágbára fún gbòòsà àìbùkí dìgbòlú ògiri tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ọlọ́pàá náà ní tí wọn ò bá ní kí o sọ̀rọ̀ o kò gbọ́dọ̀ sọ ohunkóhun etí àìbùkí ó he ó gbóná ye ó hó gùdùgùdù bí ìró ẹsẹ̀ bàtà ogún ènìyàn lẹ́yìn náà nǹkan kan sọ kúlúkúlú nínú agbárí rẹ̀ lọ́hùn àìbùkí kò tí ì rí irú ìgbà tí bí eléyìí rí láti ìgbà tí ó ti wà lókè èèpẹ̀ ọ̀gá ọlọ́pàá náà tún béèrè ó ní ǹjẹ́ ọ̀gá Akínbámi ti dé láàárọ̀ yìí n ò mọ̀ bóyá wọ́n ti dé sáà àmọ́ ohun tí wọ́n sọ fún wa ní lánàá ni wípé tí a bá ti mú ọkùnrin yìí ó nawọ́ sí àìbùkí wọ́n ní kí a kó wọn wá sí ọ̀dọ̀ àwọn nínú ọ́fíìsì wọn ọlọ́pàá kan dáhùn bí àìbùkí ti gbọ́ tí ọ̀gá ọlọ́pàá náà dárúkọ Akínbámi ó rántí wípé ìyágànkú ni níyì ọ̀gá ọlọ́pàá ti ń ṣiṣẹ́ òun gan ni ọ̀nà pé ìyágànkú ni níyì ọ̀gá ọlọ́pàá tí níyì ọ̀gá ọlọ́pàá ti ń ṣiṣẹ́ gan ni wọ́n mú òun wá ọkàn rẹ̀ sì tún balẹ̀ díẹ̀ ṣùgbọ́n ihò etí rẹ̀ kò tí ì balẹ̀ rárá ọ̀gá ọlọ́pàá náà kọjú sí ọ̀kan lára àwọn ọlọ́pàá méjì tí ó mú àìbùkí wá ó ní wo ìwọ lọ wò bóyá ọ̀gá ti dé kíá ọlọ́pàá náà sáré jáde ọ̀gá ọlọ́pàá náà tún kọjú sí àwọn tí ó kù ó ní ẹ gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó na ọwọ́ sí àìbùkí ṣùgbọ́n kì í ṣe tìpátì kúkú o agbọ́sà àwọn ọlọ́pàá náà dá ọ̀gá wọn lóhùn tí Sergeant Agoro bá ti padà dé kí ẹ kó wọn tọ̀ wọ́n lọ kí ẹ kó wọn tọ̀ ọ̀gá lọ agbọ́sà wọ́n tún dá lóhùn Sergeant Agoro padà wọlé ó ní ọ̀gá ti ń dúró dè wọ́n ní kí a máa kó wọn bọ̀ kíákíá bí ó ti sọ báyìí tán bẹ́ẹ̀ ni ẹ̀rọ rédíò tó wà nínú tẹ̀sán náà dákẹ́ orin tí ó ń kọ. Epo ńlá ló gbà ẹ̀ lọ́wọ́.
sergeant Agoro padà wọlé ó ní ọ̀gá tí ń dúró dè wọ́n ní kí a máa kó wọn bọ̀ kíákíá bí ó ti sọ báyìí tán bẹ́ẹ̀ ni ẹ̀rọ rédíò tó wà nínú tẹ̀sán náà dákẹ́ orin tí ó ń kọ tí òun kan sọ̀rọ̀ ó ní ẹ fetí sí ìròyìn sókè yìí ọwọ́ sìnkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn adigunjalè 4 tí wọ́n lọ fọ́ ilé ìtajà ńlá kan tó wà ní àdúgbò Adámàsìngbà a gbọ́ wípé ọ̀kan lára àwọn adigunjalè 2 ọ̀hún pàdánù ẹ̀mí rẹ̀ níbi tí wọ́n ti ń gbìyànjú láti dojú ìjà kọ àwọn ọlọ́pàá àti wípé méjì lára wọn ni ó sá lọ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìdígunjalè yìí ó tún fi yé wa wípé ọkọ̀ akérò ti iléeṣẹ́ mọ̀nàmọ́ná ni àwọn oníṣẹ́ ibi náà gbé wá láti fi jí dúkìá tí àwọn oníṣòwò náà fi oògùn ojú wọn kó jọ lọ ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe fi hàn gbangba pé ọkùnrin kan ń bẹ tí ó jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn alọ́kólóhunkígbe yìí ọ̀gá ọlọ́pàá tí ó wà fún ìwádìí ọ̀ràn ní ìpínlẹ̀ yìí ọ̀gá ọlọ́pàá Akínbámi ó sọ fún ikọ̀ ìròyìn wa wípé òun ti ṣetán láti ṣe òfíntótó àti ìwà ọ̀daràn náà láì fi ọwọ́ yẹpẹrẹ mú un rárá àti wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ wípé ó mọ̀ nípa rẹ̀ yóò fi ojú ba ilé ẹjọ́ bí ó ti wù kí ipò rẹ̀ tóbi tàbí kéré tó láàrin ìlú olúwa rẹ̀ kò ní lọ láì jìyà rárá èyí ni òpin ìròyìn ṣókí náà ẹ kú iṣẹ́ òní. bí Àbùkí ti gbọ́ ìròyìn tán omi dà sílẹ̀ lójú rẹ̀ pòròpòrò àwọn ọlọ́pàá gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu rẹ̀ ọlọ́pàá kan bọ́ sí ẹnu ọ̀nà àtìmọ́lé ibi tí wọ́n ti àwọn adigunjalè 4 tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ mọ́ ọlọ́pàá náà ṣí kọ́kọ́rọ́ ńlá tí wọ́n fi ti ilẹ̀kùn irin náà àwọn adigunjalè 4 bọ́ sí ìta ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin èyí kò jẹ́ kí wọ́n rí ààyè rìn jágara ọ̀kọ̀ọ̀kan ni wọ́n rọra ń gbé ẹsẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yakata ni wọ́n ṣubú lulẹ̀ àwọn ọlọ́pàá 2 kó wọn wọ inú ọ́fíìsì ìgbéyàwó kan ọ́fíìsì yìí yàtọ̀ gédégédé sí èyí tí wọ́n mú Àbùkí àti àwọn adigunjalè yìí wá kò sí ìtìmọ́lé onírin kankan níbẹ̀ ẹ̀rọ afátẹ́gùn 2 tó wà nínú ọ́fíìsì yìí ń fẹ́lẹ́lẹ́ àwọn àga onítìmùtìmù 4 wà nínú ọ́fíìsì náà Àbùkí ṣàkíyèsí ọkùnrin kan tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ní ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ tí ó jókòó lórí àga tí ó kọjú sí èyí tí Àbùkí jókòó lé lórí ọkùnrin náà kò kí wọn nígbà tí wọ́n wọ ilé ọlọ́pàá kan dúró tì ní ẹ̀gbẹ́ Àbùkí bojú wo ọrùn ọwọ́ ara rẹ̀ ó rí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n kó sí ní ọwọ́ ṣùgbọ́n kò sí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ó tún kọjú sí àwọn adigunjalè 4 tí wọ́n kó pẹ̀lú rẹ̀ ó rí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní ẹsẹ̀ tiwọn náà ṣùgbọ́n kò sí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní ọrùn ọwọ́ wọn Àbùkí tún kọjú padà sí ọkùnrin tí ó jókòó ní iwájú rẹ̀ ó ń wo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó wà ní ọwọ́ àti ẹsẹ̀ ọkùnrin náà Àbùkí sọ sí inú ọkàn rẹ̀ ó ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ ọ̀daràn pọ́nbélé ni ọkùnrin yìí gbọ́dọ̀ jẹ́ lẹ́ẹ̀kan náà ni ọkùnrin náà sọ̀rọ̀ àfi bí ẹni pé ọmọ èrò tí ó ń lọ lọ́wọ́ lọ́kàn Àbùkí ó ní ọ̀gbẹ́ni security tó ranjú ẹ̀yin lẹ pèèyàn ní wèrè ẹ tún sọ pé ó ranjú ta ni ò bá ranjú bí ó ṣe wèrè ọdẹ tó ń jalè security tó ń ṣagbódegbà fólè ọdẹ tó yẹ kó máa mólè tó jẹ́ pé òun náà ló tún jalè èmi ló ń wò jagamu tó wà lọ́wọ́ àtẹsẹ̀ mi ló ranjú mọ́ oníbà ọ̀gbọ́ ti kun mú ẹ̀ wèrè oníbàárà ń ṣẹ̀ ń bólè bọ̀ wọ́n fún lówó tán tún yọjú wo yàrá èmi ò kí ń sọ̀lẹ̀ bíi tiẹ̀ o mo pààyàn ní o mi ò jalè ẹni tó jalè ló bọ́mọ jẹ́ ẹgbẹ́ òṣì èmi pẹ̀lú adé pàdé lókè Agodi wàá gbọ́n wàá dẹ̀ dààmú pé sí Ọlọ́run dáa ju sí àfáà lọ. Àbùkí gbọ́ tí ọkùnrin náà dárúkọ Agodi omi gbígbóná dà sílẹ̀ lójú rẹ̀ méjèèjì pòròpòrò ó ní orí mi ò ní jẹ́ kí n dèrò ẹ̀wọ̀n
èmi ò ní bá wọn dẹ́wọ̀n láyé tí mo wá. Ṣé ọgbà ẹ̀wọ̀n tí ìjọba kọ́ sí Òkè Agodi ni ọkùnrin yìí ń pè ní Òkè Agodi ni ọkùnrin yìí ń pè ní Agodi? Ayábùkí tún ní ìran mi ò jalè rí, n ò mọ ohunkóhun nípa ìdígunjalè. Ọkùnrin náà rí Ayábùkí tí ó sunkún, ó ní ẹ gbà mí, kí ló ń pọdẹ lẹ́kún? Ta ló gba búrẹ́dì lọ́wọ́ bàbá ọdẹ? Ó pòṣé, bẹ́ẹ̀ ló dorí kodò. ọ̀tá ènìyàn ò lè wà láyé láláì ní ọ̀tá, àmọ́ tó bá jẹ́ nípa tèmi ni mo ti fọ̀rọ̀ mi lólúwa lọ́wọ́. èkó ilá ó bára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wèrè pé bàrà rẹ̀ bá kí ó kó. Ibi la dé lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Oníyẹn ẹ ṣé, ọlọ́bẹ̀ ẹ̀yin náà ẹ ṣé, gbogbo àwa tá a wá fìfẹ́ jẹ́ náà, gbogbo wa náà àkíwà àkú àbínú. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú mi lóòtú ètò àyọkà àròtọ̀ Alhaji Kesi Badru. Bàbá ló akitiyan ńlá lólóòtú mi ṣe láti dájú wípé ètò àyọkà àròtọ̀ ó wáyé lọ́sẹ̀ yìí sétí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Akínwọnú Ọláyéròkun, omi térété tolúwọ̀ bá ní ọmọ ìdìbò níná, àgbàrá òjò tí bà níjà tí tó ń gbà tẹ́ ẹni lọ. Ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé, Alhaji Kesi Badru, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, òun náà lè lóòtú ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Ìjọ mẹ́jọ látún pàdé pẹ̀lú àkọ́tún ètò àyọkà àròtọ̀. Orí ìfúà ó tún dìjọ́ mẹ́jọ. Àyọkà àròtọ̀, ètò tí gbogbo ọmọlẹ̀ káàró òjíire nílé àtìlẹ́yìn òní ń jẹ̀gbádùn rẹ̀ lórí DNC rédíò. Ẹ̀rọ agbègbè tí ń bẹ lórí ayélujára, agogo 9 alẹ́ sí 10 àbọ̀ lẹ́tọ̀ àyọkà àròtọ̀ ń gorí afẹ́fẹ́ ní live lọ́jọ́ Thursday, ọjọ́ Àlàmísì lọ́sọ̀ọ̀sẹ̀ ní DNC rédíò. Abala mẹ́ta lẹ́tọ̀ àyọkà àròtọ̀ pín sí. Abala àkọ́kọ́ làkójọpọ̀ ìròyìn, ìbẹ̀lẹ̀ ti láǹfààní àti máa gbọ́ ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà, ṣe etí ọba nílé etí ọba lóko, èèyàn ní jẹ́bẹ̀. Abala kejì la pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, tọ́rọ̀ bá sọnù òwe la fi wá. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ láti máa pa àwọn òwe lẹ̀ Yorùbá tẹ̀yìn ara ló sì láǹfààní àti máa bá wa dá sí i nípa títẹ̀ wá láago. Abala tó gbẹ̀yìn ètò àyọkà àròtọ̀ labala ìwé ìtàròsọ. Ibi láti mú àwọn ìwé ìtàròsọ àkàgbádùn látọwọ́ àwọn ọ̀kọ̀wé èdè Yorùbá wá tá a sì máa kà wọ́n fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Yálà irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ sì wà láyé tábó tiẹ̀ ti sílẹ̀ bọ́ra bí aṣọ, adìyẹ wà ní kúkà dẹ́yìn rẹ̀ nù. Bólérè kí o bá fẹ́ gbámọ́ èyí tó ti fi sílẹ̀ àwa ò ní jọ parun. Online radio ní DNC radio, ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.distinctradio.com. DNC radio àtúwà lórí iTunes, TuneIn app, Android àti BlackBerry wọ̀ tàbí ní tààràtà kẹ̀pẹ́ nọ́mbà yìí látòrí fóònù yín 857-232-0137 lẹ́ẹ̀kan sí 857-232-0137. Kétékété lẹ́sìn máa gbọ́ DNC rédíò, lẹ́sìn máa jẹ̀gbádùn ètò àyọkà àròtọ̀. Atọ́pọ̀ ètò àyọkà àròtọ̀ Akínwọnú Ọláyéròkun, omi térété tolúwọ̀ bá ní ọmọ ìdìbò ńlá, ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé, numero 1 and primus inter party of general entertainment. Àyọkà àròtọ̀ bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ ni.